ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti gbé ìgbésẹ̀ akin lásìkò tó wá sí ilé fún ìsinmi ọdún iléyà tó kọjá lọ́sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn báyìí, tó sì jẹ́ pé gbogbo àkóso agbára ti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, gbogbo àkóso àti agbára tó wà ní ìkáwọ́ ẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìní Tinubu ti gbà kúrò tó sì ti gbé fún àwọn méjì kan ní agbègbè ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó jẹ́ ìjọba ìbílẹ̀ tó tóbi jù ní orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ìpínlẹ̀ Èkó lápapọ̀. Ẹ rántí pé kí nǹkan tó dàrú láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu, ọlọ́wọ́ ọ̀tún Tinubu ni Arẹ́gbẹ́ṣọlá jẹ́. Ohunkóhun tí Arẹ́gbẹ́ṣọlá bá lè ṣe lẹ́kọ̀ọ́ tàbí ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ àwọn èèyàn ló gbà pé Tinubu lọ́wọ́ sí ó sì mọ̀ sí nítorí pé wọn kì í ríra wọn tì. Kódà níbi tí Tinubu tó fẹ́ràn Arẹ́gbẹ́ṣọlá dé tó fọkàn tán dé, ó ti sọ̀rọ̀ níta gbangba rí pé bóun bá sùn tóun déédéé yajú tóun rí ẹnìkan lórí òun tó fẹ́ fi ọ̀bẹ góhùn, oníbòun bá lajú tóun rí pé onítọ̀hún Arẹ́gbẹ́ṣọlá ni, oníṣe lòun yóò sùn padà tọkùn yóò sì balẹ̀ nítorí pé òun mọ̀ dájú pé Arẹ́gbẹ́ṣọlá kò lè pa òun láíláí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti yí padà láti nǹkan bí ọdún 2022 lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sì ni òun ló jẹ́ ìjà burúkú sí ẹ̀ láàrin Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá. Látìgbà náà sì ni wàhálà ti dé. Ṣùgbọ́n kó tó di pé ààrẹ Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu dàrú, ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó tóbi jù tí ìbò tó ti pọ̀ sí jù ní Tinubu kó agbára ẹ̀ lé Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́. Gbogbo èèyàn tí ó bá sì jẹ́ nǹkan ní Àlímọ̀ṣọ́ wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ lọ júbà Arẹ́gbẹ́ṣọlá nítorí pé òun ní àṣẹ àti agbára wà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí ìjà tó dé, ó ń ṣe àwọn èèyàn ní kàyéfì pé Arẹ́gbẹ́ṣọlá ló sì ń ṣàkóso òṣèlú ìlú Àlímọ̀ṣọ́. Kódà àwọn ọmọlẹ́yìn ẹ̀ ló wà nípò ńláńlá, èyí tó sì ń bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àtàwọn ọmọlẹ́yìn Tinubu inú pé báwo ló ṣe jẹ́ kí ló dé tí Tinubu ò lè gba agbára náà padà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé lọ́sẹ̀ méjì tí Tinubu wá sí ilé ọdún iléyà lẹ́kọ̀ọ́ ìlà gbọ́ pé ó ti ṣàtúnṣe sí eléyìí o. Ó ti gba agbára kúrò lọ́wọ́ Arẹ́gbẹ́ṣọlá ní Àlímọ̀ṣọ́, ó sì ti gbé fún àwọn méjì kan. Àwọn tó súnmọ́ Tinubu tó súnmọ́ àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ wọ́n fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ pé Tinubu ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé tó pa aláṣẹ fún àwọn alákòóso ẹgbẹ́ APC lẹ́kọ̀ọ́ ni pé kán rí i dájú pé gbogbo àwọn tó bá súnmọ́ Arẹ́gbẹ́ṣọlá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ kò rí tíkẹ́ẹ̀tì kánsílọ̀ àti alága ìjọba ìbílẹ̀ gbà nínú ètò ìdìbò abẹ́lé APC tó wáyé fún ètò ìdìbò alága kánsù tó ń bọ̀ lọ́jọ́ 12 oṣù keje ọdún tá a wà yìí, the 12th of July 2025. Yàtọ̀ sílẹ̀ yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Tinubu pe àwọn àgbààgbà àti ẹlẹ́nulọ́rọ̀ olóṣèlú ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ sí ìpàdé. Ó béèrè gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ la gbọ́ pé ó fa ìṣàkóso agbára Àlímọ̀ṣọ́ lé àwọn méjì lọ́wọ́, ìyẹn Honorable Bísí Yusuf tó jẹ́ alága àkọ́kọ́ ìjọba àdàgbàsókè ìjọba ìbílẹ̀ Ìpájà àti Ayọ̀bọ̀, ìyẹn Ìpájà Ayọ̀bọ̀ Local Council Development Area LCDA, àti igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ àwọn iṣẹ́ ìdàgbàsókè fún Tinubu, ìyẹn arábìnrin Adéjọkẹ́ Adéfúlérè Òòrè ló pé òun ni ó gbé ìṣàkóso ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ fún báyìí tó ti gbà kúrò lọ́wọ́ Arẹ́gbẹ́ṣọlá. Tó sì ní Tinubu sọ fáwọn ọmọ ẹgbẹ́ pé àwọn aṣíwájú wọn tuntun ní Àlímọ̀ṣọ́ rèé o, ohunkóhun tó bá nílò kan lọ máa rí Bísí Yusuf àti Adéjọkẹ́ Adéfúlérè Òòrè ló pé